Africa Content TV. Ẹni bí ọ̀rọ̀ màmá mi ni ọ̀làdé ogun ọ̀rọ̀ màmá mi. Ó sọ pé àṣẹ̀ṣẹ̀ wọn lédè. Ó tẹ̀ ẹbí sàníyà, onígbé bá pẹ́ títí. Láti ọ̀bẹ ègúnṣe. Tó bá dásìkò àti iṣu, ọmọ mi fúnra màmá o, tó ní ọmọ ọba rẹ̀. Ọmọ mi ò ṣe wá. Ọlọ́run ló ṣe gbogbo ọ̀tá kan lè má túra. Ọlọ́run ló ṣe gbogbo ọ̀tá kan lè má túra. Wàláyé, kí bá tó lè ṣe gbogbo ẹ̀dá bá. Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá bá. Àkóbé, ìrìntẹ́nì ìdásẹ́ mi o. Ìrìntẹ́nì ìdásẹ́ mi o. Ìrìntẹ́nì ìdásẹ́ mi o. Lórí mo jáwé kó lórí mi ò ká dá tèmi. Ìbàbá lóde ìbàbá orí iṣẹ́. Wọ́n yá sọ pé ọlọ́mọdé yóò mọ̀ náà. Ó máa sí ọ̀nà débi òwúrọ̀ èyí o. Ó má bẹ lábẹ́ ìjùmọ̀ ọmọ tó jọjọ́ ẹjọ́. Ọmọdé yóò mọ̀ náà. Ó máa sí ọ̀nà débi òwúrọ̀ èyí o. Ó má bẹ lábẹ́ ìjùmọ̀ ọmọ tó jọjọ́ ẹjọ́. Ìwọ ò máa yẹ kó. Náà bá lè bí ọdún ìbọ̀lẹ̀ bí títí ọjọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ sí. Lọ́mọdé mi tí mo bá lè ṣe tán. Ìdájí ẹgbẹ́ mi bàbá gbé omi sí. Ọmọ wa sọ fún wọn kò sí táwa ní ọ̀rọ̀. Akérèdé máa ń bẹ̀tọ̀. Gbọ́ jákú. Ó bàbá sòwúyẹ́. Gbọ́ olúwa. Ìtànà ògo. Ògo olúwa ni. Ògo tí mo rí ìdọ̀lẹ́ gbígbẹ́. Dáìtọ̀ ọ̀dọ̀ tọ́kọ̀ ọ̀dọ̀ wà lọ́dọ̀. Kò sẹ́yìn ọ̀tọ̀ máa lé òun oṣù bá. Bàbá rẹ̀ ní ìgbésẹ̀ tó òun oṣù bá. Ọlọ́dún sí gbogbo ní ilé ìdáná rí. Àbọ̀ ìmọ̀ bóyá tó ń lọ lọ́pẹ́. Ìdáná yé lórí ilẹ̀ àti òòlù oṣù. Bóyá Akérèdé, Àdúgbò Tẹ̀lú, Ọ̀làdọ́gbọ́n, on the 7th of August, Ọ̀là, Àdúgbò Tẹ̀lú in advance, Ọ̀làdọ́gbọ́n, ọlọ́jọ́bí kan kálọ̀ mọ̀ ìdíjú bẹ́ àwọn tábìlì ọlọ́run ìdíjú. Èsì lọ bí sàyè kéèké, sẹ́yìn ọlọ́rí ká tó ń gbọ́dọ̀ sàrírí mi, ó jẹ́ ká mọ́ kọ́kọ́ lọ sí ìwéwù mi, ló bá dá sí ìgbọ̀rọ̀ lọ́pọ̀ tí kò wéyẹ̀ tó, ọ̀rọ̀ àbábẹ́ ilé àjẹ́ ẹ̀rí lọ́gbà, lọ́wọ́ ọgbẹ́ fọlọ́run tó sọ ọ̀rọ̀ ìmúṣẹ, ilé ẹ̀kọ́ ìgbọ́nà láàrin ìfàṣẹ sí. Ọ̀yá ọ̀yá àwọn ọlọ́wọ́ ló ṣe ọgbọ́n náà. Wàláyé ẹ̀kú gómìnà náà ṣe àìgbọ́nà tó ní ilé ìjọ. Bàbá tí ó ń gbé lọ́wọ́ òun ò ṣe ọgbọ́n náà fẹ́. Ẹni bọ́lá sí ṣe ìgbọ́nà tó ní ilé ìjọ. Ààrẹ ní pé kò wà àjọrí tí ó fẹ́ o. Bẹ́ẹ̀ni ni wọ́n tó ní bẹ́ẹ̀, àyíkọ́tẹ̀ òun sì tó o. Ara ìlú lè pè ọ̀gá ẹ̀jẹ̀ mi, ara yẹ̀wò ọ̀gá ẹ̀jẹ̀ mi. Ẹgbẹ́ wọn dúpẹ́ tó bá ní káìlì káìsọ́, wọ́n láwọn dúpẹ́ pàṣírí àwọn òsìgbò. Wọ́n jẹ́ okòwò nígbàkigbà tó wọ́n, láwọn sọ tó dá nígbàkigbà tó wọ́n sọ tó dá nígbàkigbà tó wọ́n. Wọ́n ti lè yòrò ẹgbẹ̀gbọ̀n àwùjọ. Wàláyé, kádìkà dúpẹ́ tí wọ́n bá ti rí lérè. Wọ́n làwọn dúpẹ́ lórí àwọn òyìn. Ẹni mú ẹni mú kó ní ẹ̀dá rẹ̀ jẹ́ o. Wọ́n ní òsì nínú ọ̀rọ̀ àwọn. Ojú èrè ó sì máa sọ́kù. Báwo lé, òrùka dúpẹ́ tó bá rẹ̀ tí ó sí o. Wọ́n làwọn dúpẹ́ tó ní àwọn òsì àwọn. Tàbí bá sì wọ ìrètí àwọn òsì àwọn. Bóyá ìyẹn ní ilé ṣe gbàgbà ṣe ká ẹsẹ̀ tó. Ìyẹn gbọ́dọ̀ ìyẹn ní kárí ká ṣọ́. Òun làwọn ti rí oúnjẹ lábájẹ́. Àjẹlẹ̀ jọyọ̀ pẹ̀ torí pé lọ́wọ́ tàwa ìkòsí báyọ̀. Bóyá kí bẹ́ẹ̀ kó gbọ́. Wọ̀nyí ọ̀bẹ lọ. Wọ̀nyí ọ̀bẹ. Èèyàn bẹ̀rẹ̀ dé máa dé tọ̀yọ̀.
kó lè fi máa tó bọ̀. Ẹyin náà lójú tó ń gbowó. Ẹ̀dẹ̀ bá sẹ́ fún ẹgbẹ̀rẹ̀ wọ́n bá. Láṣẹ ní ọyọ́ máa jíjà sí ilẹ̀ ọ̀làrẹ̀. Ẹyẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ ó ṣe aláṣẹ rí ẹ̀ńtàtẹ́ẹ̀. Ọ̀gá àtẹ́wà tọ́jú ṣúnẹ́dù kọ̀ǹpútà ní oṣù ọkọ̀ ẹ̀ tí ìlú máa wọ́n ṣe lọ. Wọ́n ṣe tọ́jú lè bí búkì ìlú kọ́lá. Ó ṣe rí àwòrán olùbáyé wá sí òmùṣe. Ìṣọ̀lá gbé káwọn ìṣọ̀lá gbé sáré lọ tún. Ìṣọ̀lá gbé ìṣọ̀lá gbé ìṣọ̀lá gbé tó tẹ́ ká mọ́rùn ìṣọ̀lá gbé ọmọ kò ṣùgbọ́n ní sáyé tó agbóhùngbó ìṣọ̀lá gbé ká mọ́rùn. Wọ́n kú oríire tẹ̀lé oríire náà ní dìbàjẹ́ ojú wa. Ọlọ́run ọba làwọn wá pọ́nlé pẹ̀lú sáyẹn òṣèlú. Kí dọ́kítà sáyẹn òṣèlú. Kí ìyẹn jáde. Olùbáyé olóòtú etí ọlọ́run ọba làwọn wá pọ́nlé àti sáyẹn òṣèlú. Ọjọ́ ìlànà àṣẹṣe. Ó ṣe é nípa aláṣẹ rí ẹ̀dá tẹ́lá. Ó yẹ ká lè ní ẹtù ní aṣíwájú abúlé ẹ̀gbá. Ọjọ́ ààrẹ ìwọlé pèsè. Ọjọ́ ẹ̀dá ọ̀dọ́ náà. Wẹ́wẹ́ àná mi ní àdìrẹ́ o. Adìẹ sílẹ̀ pọ́nà òye náà yẹ wà ní dẹ́rẹ́ ọdẹ tí lálẹ́ kó yẹ kẹ́yẹ tààjú yìí rẹ̀ mọ́ṣọ́. Akẹ́rẹ́ bí máa ń dẹ́tọ̀ ọ̀tún lọ́kọ̀ olú ọmọ gbogbo orísun bọ́ọ̀lù ọ̀tún ṣe ọ̀tún lọ́kọ̀ ọ̀ṣọ́. I remember when I was not ready, and the glory was still that time. I remember when I was not ready, and the God that found me somebody. I remember when I was not ready, when the glory was still that time. I remember when I was not ready, and the God that found me somebody.
Thank you.